ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹsẹ́kù. Ó kọjá ìmọ̀, ó kọjá òye. Oore tó lúwa ṣe, ó kọjá ìmọ̀. Bọ́dá mi, àwọ̀ mi. Ọlọ́run ayé mi ti bàjẹ́. Ọlọ́run ayé mi ti bàjẹ́ àwọ̀ mi. Bọ́dá mi ẹ̀ sí rẹ̀ àwọ̀ mi. Bọ́dá mi ẹ bá wọ́n lẹ́rọ ẹ̀wọ̀ kọ́. Ó mọ mistake tó ṣe nínú ayé ẹ̀. Ó ní pé wèrè tẹ́jọ́ wà tó pé action fún ẹ nínú yàrá ẹ kó tó wá bí kò tẹ̀lé ẹ wá bí. Torí mo mọ̀ kó heart lọ́wọ́ ni. Kí ni tí wọ́n wèrè náà? Kí lè lè tẹ̀ ṣe yìí? Pẹlẹbẹ yọ aṣọ tó wà ń kọ ẹ kúrò. Bọ́dá mi ò wá tu yìí. Màá gbẹ́ bẹ́ẹ̀ tó yọ aṣọ tó wà ń kọ ẹ. Bọ́dá mi mo lè jí kò mi hàn yín kẹ́wọ́. Bọ́dá mi ò wá tu yìí. Báwo ló ṣe ṣẹlẹ̀? Pelebe ni mo sùn ní mo dẹ̀ ní kí dìde kí lọ tọ̀ lórí mo yẹ máa tọ̀. O máa ń tọ̀ ló máa ń jí tọ̀ always. Mo máa ń jí tọ̀. Mo ṣàrí pé dúró yẹn rún mi mo sọ̀rọ̀ pé dúró rírun ni. Tí mo bá jí kan tí mo rí lélẹ́yìn Bọ́dá mi ẹ ṣàánú mi ẹtí lélẹ́yìn. Ó wá dàbẹ́ ní pé kán fún fèrè. Bọ́dá mi. Kó wá máa lọ fú. Máa gbọ́. Ṣọ́ọ̀kì fèrè máa ń bẹ́. Ṣọ́ọ̀kì fèrè máa ń bẹ́. Láì tí nǹkan sí fèrè tó wọ̀ kò máa bẹ́. Ṣé kí n máa bẹ̀rẹ̀ kí n tì sí kòtò? Ó kú kálẹ̀ ń dè wálé. Bọ́dá mi ẹ stop now. Mi ò ṣeré. Ṣé o mí nìkan tó sọ ẹ ní? Bọ́dá mi ẹ̀wọ̀ mi ẹ̀wọ̀ ní ẹ̀wẹ̀ kọ́. Bọ́dá Saamu. Ikùn mi ló. Ó ti yé mi, wo bí dìde bó ṣe wà yìí máa nìṣó nínú rúùmù ẹ̀ máa bẹ́ẹ̀ nìṣó nínú yàrá ẹ̀ nìṣó nínú yàrá. Bọ́dá Saamu ìwọ̀n bá straight tó kù sára mi ó ní mo fi dé yàrá yìí láàárọ̀ yìí. Máa lọ nù yàrá ẹ mo ní láti méèkì kọ́ọ̀lù máa pe àwọn kọ̀ọ̀kan nìṣó yàrá ẹ má kó bá mi dìde náà. Bọ́dá mi ẹ̀yin ló kú mi ní kẹ́ bá méèkì kọ́ àwọn èjì kan. Ta ló dá mi mọ́ ògùn nù léyìí? Ta ló dó mi mọ́ ògùn? Wọ́n dẹ̀ tó gbá mẹ́ta lẹ̀ mo dẹ̀ gbógun nínú ilé yìí. Ọlọ́run ṣàánú mi kí lè dìde ní sọ́nù yàrá ẹ. Ẹ̀yẹ kò fà mí lọ́wọ́ sókè. Mi ì lè fà ẹ́. Mi ì lè fà ẹ́. Èmi nìkan kọ́ mo wà mí. Ìyá di òun mú. Òun dé. Òun ò lọ. Dìde. Irọ́. Ó ní kò dìmọ̀ dìde. Dìde bẹ́ẹ̀. Bọ́dá mi ẹ̀jẹ̀ bá mi yàrá mi kò yé mi mọ́. Pelebe orí pé yí ẹ̀ tún ti rán. Ibo ló ti lọ fẹ́nu kọ́? Ibo ló ti kó eléyìí? O ò bá yàn kọ́kọ́ sọ̀rọ̀. O ò fẹ́nu kó bí kan. No problem. Ṣáà ní ìṣòyà rẹ̀. Lẹ́nu pé olóyún ìdí ẹ̀dẹ̀ tí ń yọ ọmú ẹ̀ wá ń pẹlẹbẹ sí. Máa lọ múrè bí ajá. Lóru mọ́jú ní ìdí ẹ̀dẹ̀ tí ń tóbi. Ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun? Ìjọ́ wo mo fẹ́ sinmi inú ilé yìí? Ikùn gógó ló wà nìkan ọmọ. Ikùn ní kì í ṣaṣọ. Kí ló lè ṣe fún mi dà? Ẹni máa bí bèjì kó pàtẹ́wọ́ o. Kéńdéré. Ẹni máa bí bèjì kó pàtẹ́wọ́ o. Kéńdéré. Èmi máa bí bèjì mo pàtẹ́wọ́. Kéńdéré. Èmi máa bí bèjì mo pàtẹ́wọ́ o. Kéńdéré.
Pelebs. Jesus Christ. Pelebs. What happened? Bro Sam. Pelebe. Ìwé wo nílé tó tún ṣe báyìí sírú ara wo ló tún dá báyìí lọ́yọ̀ aṣọ kúrò ń kùn jàre. Èmi náà ń wò bá pé ìsí gbogbo drama yóò ṣe fún wa yìí. Kó wá gbanú mú kó kájọ sí kù. Drama? Man, let's be serious for a minute, though. This is serious, yeah. This ain't no drama, bro. Pelebs. Leave. Bro Sam. Saamu. Bro Sam. Pelebe. Ẹ wò ẹ̀yin guys ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ tí Ọlọ́run kò sáyé rí azá mọ́. Ẹ ti rẹ́nu lẹ̀. Ẹ ti rẹ́nu ọkọ. Hey! Can you just explain to us what exactly is going on? Kí ló ń ṣẹlẹ̀ gangan? I don't understand the meaning of this kulubu yeye. I swear I don't. Kò yé mi. Mo kàn dédé rí bẹ́ẹ̀ ni. Ẹ wá. Kí lorúkọ tiẹ̀? Mi ò rántí kankan mọ́ mẹ́rin tí pọ̀ mi inú pọ̀ 30 minutes sí mi ìrántí kí lorúkọ ẹ. Ọ̀tẹ̀. Bye. Bro Sam. Bọ́dà Saamu. Gbẹ̀lú. Bọ́dà Saamu. Bro Sam. Ṣé ẹ fẹ́ gbọ́? Ó ti mọ̀ tẹ́lẹ̀ rán pé ká má kọrin ìbejì lọ. I swear to Almighty God, I know nothing about this kulubu yeye. I don't know anything about it. Àárọ̀ ìlú wa bá mi. Ṣebí mò ń rí àsì pé kí lè wá báyìí ṣe kíní ń ta ni. Nínú ilé lèmi ti rí àsì pé kí lè wá join níta. Mo ṣe ní kẹ́ ẹ máa kọrin ìbejì lọ nítorí ibi tá a lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wo tí mo rí rè o. Ṣebí mo rí lọ́jà náà. Mo fọwọ́ tẹ̀kùn ni mo rí wípé flesh ẹ̀ gangan ni. Kò yé mi o junction báyìí ni ó máa bá mi gbé dé màá lè gbé lọ́dọ̀ ẹni tó ní kí n gbé wá. Kò yé mi. Bọ́dà Saamu mo ṣì rí Pelebe lálẹ́ àná kí n tó sùn kò sí kankan tó ṣe kò sí lè ń bẹ̀. Ẹjọ́ ló fẹ́ rò jẹ́ ìwádìí lọ kí ìwádìí bọ̀ kí tún rí pọ́wọ́ yín ló wà bẹ́ẹ̀. Wà láì o máa lóyún 2 hours. Ó mẹ́ta bíi fẹ́kílì kíw tó fẹ́ ṣẹlẹ̀ l'Amẹ́ríkà àti tẹ́sí kòdù. Tó ti yẹ ẹjọ́ ló fẹ́ rò tó ti yẹ yín pẹ̀lú wàhálà tẹ́ fẹ́ fi pa mí nù lẹ́yìn Ọlọ́run á mú yín ni. Bro Sam. Pelebe. Man, this is strange. Àwọn ìkó parọ́. Bọ́dà This is Gani. strange. What's going Bọ́dà on? Gani. Ó ń sunkún. Ẹ ó gé. Mo ṣì rí lálẹ́ àná kàńkà tó lọ sùn kò rí báyìí báwo ló ṣe wá rí báyìí sí. Báwa náà wá bí lọ́tọ̀ àná. A ṣì rí èsì kìíní kan nú ẹ̀. Saamu Alajo. Take care. Ẹ rọ́jú. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Bọ́dà Saamu bá mi jẹjẹ yẹn dáadáa. Sísá mi ní pé ẹ̀ ń kẹ́ra o. Bọ́dà Saamu. Pẹ̀lẹ́ sún báyìí lórí pẹ̀lẹ́. Ó dẹ̀ ń bomi tútù sí mi lọ́kàn because rírí tí mò ń rí ẹ lílì bíi pé òun ṣe bíi pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Okay, Bọ́dà Saamu, first of all, mo fẹ́ kí ní pé ẹ̀kú ọ̀rọ̀ èèyàn ẹ̀dẹ̀ kó tọ́jú sista yìí. Ṣé rí gbogbo test I carry out lórí lady yìí, she's fine, I must say, but a rí nǹkan pàtó tí ó wà nínú yẹn kò jọ bí ọmọ kò jọ bí nǹkan míì. But medically, I would say that she has to be operated. Calm down. Operation lásán ni. Ẹ ní sùúrù. Ohun tẹ́ ẹ̀ sọ́n sì ni pé ẹ ò rọ̀ mọ́. Kò dàbí ọmọ kò dàbí nǹkan mi. Ẹ dẹ̀ náà gbọ́dọ̀ operate ẹ̀. Kí lè á fẹ́ operate gangan? Just to reduce because bí mi ṣe rí sister, she's in pain. But a máa ní láti gbé nǹkan tó wà nínú yìí ká gbé jáde. Bọ́dà Saamu. Ó dà. Kò sí wàhálà tó bá máa jẹ́ operation náà ni operate kò lè ju 7.5 lọ ibo la ti máa ṣe. Ẹ ṣe máa ṣe bíi pé ẹ ṣe wá sí hospital yìí a lè ṣerú nǹkan yìí nínú hospital wa yìí so a máa need láti transfer wọn lọ sí China torí China ló ti máa ń ṣe operation yìí. Tó bá jẹ́ China ló máa pay ẹja lọ o tó bá jẹ́ China ló máa pay ẹjọ́ mọ̀ bó ṣe máa lọ wọ́n máa ń gbàtọ̀ èèyàn tẹ́lẹ̀ máa ń ṣe operation pa ẹ̀ wọ́n máa gbàtọ̀ wọn I don't even know because ó ti sú mi. Ọ̀rọ̀ tá à ń sọ yìí tí mo ní bí a máa gbé lọ sí China ẹ máa náwó. Èlò ló fẹ́ ná China pọ̀ káàkiri. Bọ́dà Saamu, China tí mo sọ outside Nigeria ni o
and with just 20 to 21 million naira for the match operation yìí. Just 20. Kò pọ̀. Màá gbá ìtì ẹ̀. Kí lè lè ìtẹ̀fẹ́ ṣe bọ̀dá Saamu? Délé! Bàbá ẹ̀ chọ́ọ̀chì bàbá ẹ̀ àti gbogbo àwọn mẹ́mbà nú ẹ̀ ṣọwọ́ 5 million. Tó wá ń pé 21 million 20 million tó pè ní just. Orí ẹ̀ ò pé. Listen! Pelebe, àwọn ilé ìfẹ́ pa èdè o. Idiot nígbà tí mo pè tó bá mú eré tó fi ó ní kò sun tó wù kó lè máa ṣe kí máa gbé ẹbọ. Olóyún ó ní kinní tó wà ní kún ẹ̀yẹn máa kúrò bẹ́ẹ̀ lójú ẹsẹ̀. Tí ó tó sọ fún mi rè. Tí mo fi gbé ọmọ ẹ̀ lórí ọ̀kadà ṣé ó tó bá mi sọ rè. Máa gbọ́. Pelebe, the best place tí mo mọ̀ wípé solution wà ó ní ọ̀dọ̀ àwọn alágbó ọmọ. Wọ́n máa operate ẹ̀ gbogbo tó wù kó wà nínú ẹ̀ ó máa wà lọ́tọ̀ báyìí. Ọlá àpésọ́bẹ̀ ò sí lé ní májíkà tó bá jẹ́ kó wà lé oyún yẹn máa rà ní ìwọ fúnra rẹ máa mọ tó wà nínú ẹ̀ wà á dé máa wò báyìí tó bá jẹ́ bọ́ọ̀lù ní ẹjọ́ máa play ẹjọ́ sọ bẹ́ẹ̀ àgbà sí ẹ̀ wà á gbà sí padà àgbà sí ẹ̀ wà á gbà sí padà àmọ́ kò sí lára ǹdí wà á rọ́jú ni ó di mountain kò tó dé kó dé wà á rọ́jú tó bá ṣẹlẹ̀ bọ́tọ̀ àwọn alágbọ̀n mọ́ máa balance wèrè ló pè mí o tí mo fi sáré gbé egun ọ̀kadà wèrè ló pè mí mi ìmọ̀ pé tó máa bá mi sọ ni dìde. Ẹ má má dá bọ̀dá. Dìde ẹ má ṣe báyìí ẹ bọ̀dá Saamu. Má wọrí kò yẹ kódà kò jẹ́ sí fi ápè yóò bí òkè. ẹ̀ẹ́dẹ̀ kújọ́ mẹ́ta ẹgbọ́n mọ́ wa òkè. Pelebe ló ń jẹ. No ẹ̀gbọ́n ládùúgbò gbogbo obìnrin tó wà lọ́wọ́ ẹ ṣe máa sọ pé Pelebe ni next girl tẹ́ fẹ́. No now ẹ̀gbọ́n. Okay sir, no problem sir. Alright, a máa sọ later lórí ẹ̀. Pàdé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe Pelebe? Ọ̀rẹ́, ẹ̀gbọ́n ṣé ni màá ní? Wọ́n ń bá mi sọ Pelebe ń pè Pelebe làwọn love kò yé mi mọ́. Ẹ̀gbọ́n ṣe ni. Ṣọ́ ń ṣeré ni. A máa ti tó bí 2 years tó ti lọ ń yẹn. Ọ̀rẹ́, ẹ̀gbọ́n mi ti ní burúkú owó lọ́wọ́ sí i. Yes, ó ti tó 2 years tó ti lọ burúkú owó ti wà lọ́wọ́. Bọ̀bọ́ ṣe wá sọ pé Pelebe mi rò pé Pelebe báwo. No ọ̀rẹ́, ọ̀rọ̀ love là ń sọ̀rọ̀ nípa yìí. Tó bá ní ẹni tán love nìyẹn, kò matter how many years tó ti lọ sọ́hùn, wọ́n love ẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn tá ti filẹ̀ over 15-10 years síbi táwa ẹ̀, tá ti filẹ̀ sí primary or secondary school, adẹ̀sílẹ̀ love wọn dí sí yìí. Àbúrò get kò tí mo sọ, kí wá ní 2 years sí 20 years, ṣó get kò tí mo sọ báyìí. Valid point ni o, wo sórí jẹ́ ǹjà ìtàn. O mọ ẹ̀gbọ́n Ṣẹ́gun náà, ẹ̀gbọ́n mi gangan. Ẹni tó wà ń lé wọn gangan báyìí, ṣé o máa ti gbà tó ti ń bára wọn bọ̀? Primary school. Ìfẹ́ primary school títí di ìsìn ìwọ náà calculate years yẹn náà. Ẹ wo ẹ̀yin ọ̀rẹ́, ẹ tiẹ̀ fi gbogbo yẹn lẹ̀. Mo mọ̀ pé tí bá máa bẹ́gbọ́n mi sọ̀rọ̀ fúnra mi, wá change mind òun. Ẹ wo ẹja lọ jàre. Àgbẹ̀bọ̀n ṣé wọ́n lójú lára Pelebe. Ẹja lọ jàre. Sísá mi, ẹnìjọ́ mẹ́ta yìí mo rí i pé ara yín ó ṣe ṣémṣémú kò ṣe yín bó ṣe máa ń ṣe yín tẹ́lẹ̀ mọ́ ṣé ó sì. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Bí mo ṣe wà yìí, mi ò fi pé nǹkan kan wà nínú mi rárá. Bí ṣe máa ń ṣe mí tẹ́lẹ̀ tó máa ń rẹ̀ mí yẹn, mi ò tiẹ̀ fílẹ̀ rárá báyìí. Sísá mi má sọ bẹ́ẹ̀. Kí nìkan tẹ́ ń sọ yẹn? Ṣé máa sọ pé ẹ fíìlì pé oyún ń ṣe yín bákọ̀bá? Kí nìkan tẹ́ ń sọ yìí sísá mi? Ṣé kí wọ́n máa tanra mi ni? Ṣé mi ìwà ọmọ bó ṣe ń ṣe mí mọ́? Ṣé kí n máa parọ́ fúnra mi ni? A ní kò tiẹ̀ mi ò feel any stress. Ṣé ọmọ tó wà nínú mi yìí ọmọ aláàánú ni? Èmi máa bílẹ̀ láyọ̀. Sísá mi, ẹ ṣe máa sọ bẹ́ẹ̀ wò tó bá tẹ̀ ti wá jẹ́ bẹ́ẹ̀ ẹ má nídìí láti dé hospital mi o. Ẹ má nídìí láti dé hospital. Ẹ lè sọ pé ẹ fíìlì nǹkan kan, ẹ ṣe máa sọ bẹ́ẹ̀. Ó dáa, máa tanra ẹ̀. Ẹyin tí ẹ lẹ́mọ̀ èmi máa ṣàpọ̀pọ̀ tí bá ti dé báyìí máa pọ̀pọ̀ yí pé ẹ sọ pé láti bí ọjọ́ mélòó lẹ́ẹ̀ ti fíìlì nǹkan kan á lè máa wo yín báyìí o. Ìfẹ́ sáré jáde. Má pẹ́, mo ti gbọ́ ẹ ṣé o, nurse. Ẹ ṣe ní jẹ́jẹ́ o. Má pẹ́. Pelebe má ké mọ́ bó ṣe ń ké yìí. Ó ti jẹ́ kí èmi náà máa wà emotional Pelebe, èmi náà máa wá ké tẹ̀lé ẹ. Má ké mọ́. Pẹ̀lẹ́. Pelebe. Sórí ọ̀rọ̀ yìí ó strange sí mi o, but
nígbà tí mo wá Google ẹ̀ mo wá rí pé àwọn kan wà tó yẹ pé tó bá lóyún wọn ò kì í mọ̀ because wọ́n ṣì máa menstruate 3 months 4 months ẹlòmíì gan ṣì menstruate 6 months tí ò ní mọ̀ pé òun ti lóyún bóyá ìwà àtẹ̀yàn kan ẹ ti jọ ní nǹkan kan papọ̀ nígbà kan tó rántí tó wá jẹ́ pé òun ló wá doyún bóyá torí pé ó ṣì menstruate ló ṣe mọ̀ pé ó ti lóyún títí tó fi ga báyìí tó fi wá bá wa lójijì báyìí Pẹ̀lẹ́bẹ̀ wò obìnrin ni ẹ́ obìnrin ni mí jẹ́wọ́ fún mi sọ fún mi ṣàlàyé fún mi. Yoshibi ẹyẹ wọ rẹ lórí òpin báyìí kí ló dé ṣe bí wèrè Yoshibi kò dáa ẹ̀gbọ́n náà pè yín níbi tí mo dàgbà dé Yoshibi ṣó possible kéèyàn bá mi lájọṣepọ̀ kí n má mọ̀. Yoshibi kò dé ẹ̀dẹ̀ wíwá bí wèrè ẹ sọ̀rọ̀ bí òkòlù. Ẹ gbà mí ta ni máa rò tèmi fún Pẹ̀lẹ́bẹ̀ ó sọ pé mi ń ṣe bí wèrè olórí mi ò pé lémi tí mo gbà ẹ́ sílé tí mo ṣàánú ẹ tí mò ń bọ́ ẹ tó ń sùn sílé mi tó ń jẹun ọ̀fẹ́ tó ń gbatẹ́gùn ọ̀fẹ́ Pẹ̀lẹ́bẹ̀ tí mò ń kí ẹ fún ẹ ó sọ fún mi pé orí mi ò pé. Yoshibi mẹ́kẹ́ wá bínú ọ̀rọ̀ lẹ́yìn náà sọ dájú ọ̀rọ̀ ọkọ̀ nù ẹ wá bínú. Ẹnu yìí náà ni ẹnu yìí náà pẹ̀lẹ́ ó dáa kí ni nǹkan tó máa jẹ báyìí. Yoshibi ẹ̀bẹ̀ kọ́ ni mo máa bẹ̀ yín mo fi Ọlọ́run ọba tó dá yín mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ má jẹ́ kí ẹnì kankan mọ̀ nípa kan tó ń ṣe mí ẹ jọ̀ọ́ ẹ pa mí sílé má pa mí síta torí mi fẹ́ káwọn èèyàn mọ̀ nípa kan tó ń ṣe mí ó ní mo ṣe kúrò yàrá mi tí mo bá fara pamọ́ sí yàrá yìí títí nígbà tí mo dá Saamu tó wá bá mi rí solution sí kan tó ń ṣe mí yìí torí kò jojú lásán yẹn sì ti pọ̀ jù aládé ni mí. Ó yé mi pẹ̀lẹ́. Ìwọ Ọlọ́run owó ní ká gbọ́ pé eléyìí. Ariwo tó tún pa inú àwọn èèyàn máa mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ Pẹ̀lẹ́ má kì. Kí mo pariwo ní? Má pariwo jẹ́ kí n lọ bẹ́ẹ̀ wò ta bóyá mo máa rí ọmọ tí mo lè rán lóúnjẹ ó láti jẹun. Yoshibi mi ò jẹ́ kọ́kọ́. Ó máa jẹun Pẹ̀lẹ́bẹ̀ pẹ̀lẹ́. Mi ò jẹ́ ní tìǹbù. Pẹ̀lẹ́ jẹ́ lọ bẹ́ẹ̀ wò ta. Pẹ̀lẹ́bẹ̀ là ń béèrè. Oh, Star Yoshibi ẹ ká sọ máa. ẹ kọjá mẹ́ta. Mo wà okay ma. Ṣé kò sí? Kó má bàa sí láṣẹ wá ó ní uncle mi kan tó wá out of the country ó ti pẹ́ tó ti ń disturb mi lórí Pẹ̀lẹ́bẹ̀ in short uncle mi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ ń pa yìí ẹ̀gbọ́n mi ní burúkú owó lọ́wọ́ wọ́n ní burúkú owó lọ́wọ́ Star Yoshibi even kan wọ́n ní pé táwọn bá lè fojú kan Pẹ̀lẹ́bẹ̀ báyìí àwọn lè gbé mọ́tò fún. Òótọ́ ni o Star Yoshibi òótọ́ ni o in fact bá ṣe ń bọ̀ yìí pè mí wọ́n ti ń káwọn méjèèjì pé ṣáà ti dé bíbá ẹ̀ pé kàṣà fojú kan Pẹ̀lẹ́bẹ̀ ni in fact ó yé mi náà lẹ́nu o. Eléyìí máa wù mí o ṣé kí wọ́n bá yín pé Pẹ̀lẹ́bẹ̀ ni àbí báwo. Of course Pẹ̀lẹ́bẹ̀ wà nulẹ̀ àlàáfíà gan ló wà ẹ jẹ́ sáré bá yín pè mò ń bọ̀. inú ẹ̀gbọ́n máa dùn gan o ẹ kú jókòó lọ inú ẹ̀gbọ́n máa dùn gan. Pẹ̀lẹ́bẹ̀ bí mo bá ṣe fẹ́ ṣe o bọ́dá Saamu ti wà ń ta o wọ́n ti ń dúró díẹ̀. Bọ́dá Saamu ti dé. Bọ́dá Saamu ti dé. Olúwa ṣe solution ti dé. Solution ti dé o Bọ́dá Saamu ti dé. Pẹ̀lẹ́ Bọ́dá Saamu ti dé Ọlọ́run ṣe o. Ṣé kí n fa awọ ẹ Pẹ̀lẹ́. Yoshibi ẹ fà bí abiyamọ kò dáa. Kí n fà bí abiyamọ Pẹ̀lẹ́ ó yá mú kejì wá. ẹ rọra. Dada Bọ́dá Saamu ti dé Olúwa. Àwọn náà ní kí wá pè ẹ́ o ṣáà ti mọ̀ o ti sọ fún mi pé ò fẹ́ réyàn rọra ó yá gbé kejì. Pẹ̀lẹ́. Àwọn tí wọ́n ń béèrè ẹ̀ nì. Pẹ̀lẹ́ ni. Ṣáwọn ni Pẹ̀lẹ́bẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin tí ẹ̀gbọ́n yín fẹ́ Pẹ̀lẹ́bẹ̀ ṣé ẹ̀dá Pẹ̀lẹ́bẹ̀ mọ̀ Pẹ̀lẹ́bẹ̀ rèé
mo ní kí n mú wá ní so that ẹ máa lè rí condition ti Pelebe wà ẹ lè wá lọ bá mi jíṣẹ́ fún ẹ̀gbọ́n yín yẹn tán sọ pé àwọn like Pelebe pé àwọn fẹ́ gbé mọ́tò fún wípé condition ti Pelebe wà lélẹ́yìí o nítorí ìdí èyí kán pọ̀ sókè rajà torí Pelebe bó ṣe wà yìí mi ì fẹ́ fún wàhálà ẹ rí pé ó ti ń ké kò like stress rárá ní condition yẹn jọ ẹ má bá mi stress ẹ ṣe. mo dé ní dá fún yín pẹ̀lú kọ́tẹ́ ṣe yìí ẹgbẹ́ wọn dẹ̀ pé yìí o mo sọ dúró kan tó tẹ́lẹ̀ ìfún yìí mo dẹ̀ ní kí n má yẹ kí ní kókó gbé ni wọ́n fi ṣẹlẹ̀ yà ní gbàgbọ́ kó dáa yóò ṣe bí kò dáa àgbáyà níyì kí ló ṣẹlẹ̀. mi ì fẹ́ fún wàhálà ni àgbọ̀wọ̀ kàdà tí. kí ni tí mo gbélé báyìí ó dẹ̀ ló mọ kájà gùn lóde tíbi bẹ́ẹ̀ yẹn ṣé mo ṣe ẹtì tẹ́lẹ̀ ni ó dẹ̀ ló gbẹ́jọ́ wọn pa kiri jọ ó dẹ̀ ló mọ wá it's okay ó yá pẹ̀lẹ́ ibi tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ kò yé mi ó jẹ́ sọ̀rọ̀ tí mi jẹ́ ní ìdáhùn báyìí. ẹ rọra o. bẹ́ẹ̀ sọ kò gbé kọ́ ẹ̀yin ló ní parapọ̀ bẹ̀rẹ̀ mi ta. ṣé níbi tó wà inú ọ̀rọ̀ tó lẹ́nu torí Ọlọ́run ó yá tẹ ọ̀kadà ẹsẹ̀ yìí tọkadà ó yá lọ. wọ́n bá yí kéku kí ní orí òkè ni. gbẹ̀yìn náà lè sọ pé kọ́ bá fún mi kọ́ bá fún mi. jẹ́ kó gbé káì ó ní ó yá lọ bá mo bọ́ tẹ ó yá start airplay àwọn mẹ́rin ló jẹ́. kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. mi fẹ́ rí irun kan báyìí rí o. sítá yọ sí mi ọ̀rẹ́ ẹ bá kẹ́gbọ̀n yín o. ọ̀rẹ́ ṣe gan ọ̀rẹ́ jálọ Pelebe. ẹ pẹ. àgbàyà ni yín o. lọ́nà o. ìgbà tó mọ yín sọ pé òun ti wá bá yín pé condition tó ń wá yìí òun fẹ́ kéde kọ́kọ́ rí òun ètò wa bá tiẹ̀ jẹ́ lójú olóore ṣe ni pé ìwà àgbàyà lẹ máa wù ẹ máa wù ọbẹ̀ ẹni tó lọ́pọlọ nígbà míì ẹ kì í má hà tí èjì yín. sórí ẹ̀ dàrú ni ṣé kàn ṣe ẹ ni àbí òun gbogbo orí burúkú tó bá mi sọ ẹ wọ́n ti ṣé kí wọ́n àgbáyé bá mi máa fi wọ́n lọ tí mo fi jù ẹ lọ ṣé kí wọ́n nínú lẹ́yìn ìlànà Pelebe fara ẹ balẹ̀ o ṣé orí ibi tá a wà yìí mo fẹ́ kó o fara balẹ̀ ṣó ti yẹ gbogbo nǹkan bá ní ká ṣe pátá o la máa ṣe lóyún létè wo bí fara balẹ̀ mo ti pè é tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó nípa àdébí o má tún béèrè kankan lọ́wọ́ mi mò ń lówó àbí. báwo ló ṣe ṣẹlẹ̀. ṣé mi ni kí n sọ. irọ́ ẹni tí nǹkan ṣe náà ló fún ara ẹ̀ sọ̀rọ̀ báwo ló ṣe rí. ẹ̀sìn rẹ̀ o. fẹ̀sìn lẹ́ o sọ tó bá má sọ ni o. mo sùn mo lè ṣe jòrò. má sunkún mọ́ rojọ́ ibi tó dé yìí wo má fojú ọmọ kékeré omi bí bọ̀dà Sàámú ṣe sọ ògùn bẹ́ẹ̀ lọ́wọ́ mi mo lóògùn. mo sọ. ṣé bí mo sùn mo lè jí láàrin òru mo kọ́ lélẹ́rìí pé kù mí ga ó sì wọ́n rí lélẹ́yìí o. ọmọ bíi fèrè kan máa fún bàálù ó yá di fún ẹ. àbó jẹun lóru ni. kò jẹun lóru o ngbọ́ tó jẹun lóru ni. ọ̀rọ̀ ti níyànjú báyìí sórí ọ̀dọ̀ mi tó dé yìí kékeré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdíyẹ o àwọn lè jèjì ni mo gbé mi ò gbẹ́ni kan adíyá fún labalábá aláṣọ kan wò mí wò ibi tó dé yìí ibi tó sì rí wòsàn rẹ o. ìtarùkù tátá adíyá fún gbà tí ń bẹ láì kúléwé ìgbàrún kan tábà wáyé ẹni ṣáà nígbà ìgbà rẹ ló máa dé báwọn. àmì Jésù lóyún létè o ti wo Yorùbá fíìmù dáràn. bùrọ̀ Sàámú ibi tẹ́ wà Ògún wà ń bí o. mo mọ̀. Ògún bẹ lọ́wọ́ mi lè sọ̀rọ̀ Yorùbá fíìmù ẹ wo ihun tó ṣẹlẹ̀ yìí. ọkùnrin yẹn jọta lápẹ̀ni ni. ẹ wo bùrọ̀ Sàámú ihun tó ṣẹlẹ̀ yìí ayé ti dáyé wọ̀sọ́ọ̀pù kò síbi tó gun ò lè gbà wá ogun kan rè. ogun ńlá ni. bùrọ̀ Sàámú ṣé wá rí ọ̀nà àbáyọ kan tó kù báyìí ijó ni o. ta ló máa jó. òun ni ẹni tí nǹkan ṣe ló jó òun ni. kí ló máa ń ṣe yìí báyìí lọ́jà náà ṣẹ̀ṣẹ̀ bí wèrèrè o báyìí lọ́jà ṣẹ̀ṣẹ̀ bí wèrèrè o ẹ̀yàn ara níyàn oníkó máa jó ijó òun ló fẹ́ jó. bùrọ̀ Sàámú ijó ni àtúnṣe o tó bá ti lè jó tó bá yẹn jó bá ìṣẹ́rí oyún ó máa yọ́ tán ni. bó bá ṣe jó. tó bá yẹ lè jó sí. oyún yẹn á máa lọ. kíá. bó bá ṣe lè jó sí lóyún yẹn ṣe máa yọ. bẹ́ẹ̀ ni. are you serious. bùrọ̀ Sàámú ẹ fòyìnbó lẹ́ àní tó bá ti lè jó oyún yìí irọ́ ẹ lè gbedele. ibi tó yọ sí rè. ó yá àwọn onílù dà. bùrọ̀ Sàámú ẹ fara yín balẹ̀ ṣẹ́ni tó bá ti máa jó èmi á gbé nǹkan tó máa fi jó wá
wà gbé ó ti já ó ti já ó máa jó ó máa jó. ẹ dúró dè mí mo ń bọ̀. ẹ máa jó mo ń bọ̀. pẹlẹbẹ pẹlẹbẹ ọmọ tí màá ṣe máa gbọ́ tó bá sọ pé ìjó náà ni kí solution ṣáà ti wà ní o máa jó ni o o máa jó ni o advice tèmi kan máa fún ni pé tí mo dẹ̀ máa sọ fún ní suggestion tí mo lè fún onígbó tó bá bá play orin ìzẹ́nà kò play orin tẹ̀rígì kò play orin òrìṣàfẹ́mi tàbí kò play orin sàṣù ó ní jó sórí sàṣù àbòrí tẹ̀rígì kó tó 5 minutes ó ń yà lọ wo bí o bá gbọ́ ó ń gbá lára mi ó ń gún lára rẹ̀ bàtà tó bá máa jó gbogbo ẹ̀ máa létí pẹ̀lẹ́ 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 kí n tẹ̀ ó ti ń di nǹkan mi o. Alpha, ṣé kí ẹ pẹ̀? Ẹ filẹ̀ bọ́lá ṣé kí n tó pẹ̀lú ẹ? Irọ́. Ẹ bẹ́ẹ̀ gbé ìtókù. Ẹ filẹ̀. O máa ṣubú báyìí. Kéde. Pájọ. Kí ni tí mo gbórí burúkú yìí? Kí ló ṣe? Kò ṣe ní sùn kò ní dá fún ẹ bó ṣe ní kó ló ṣe yẹ. Kò ní dá fún ẹ. Irúfẹ́ àwọn ènìyàn wọ́n jẹ́. Tí o bá jẹ́ kó sọ fún mi kó o máa padà ṣé o máa ṣe ó yẹ kí n ti kó mi ti pẹ́ ọmọ ọlọ́mọ ń jó ó ti fẹ́ tó close to 2 hours tó ti ń jó kò ṣe ní rẹ̀. bọ́dà Sàámú ẹ wo mo fẹ́ jẹ́ kó jókòó ni mo fẹ́ jẹ́ kó jókòó ni àbí kò ṣe lè tó gbá mi létí. kìrìà adíáfó olókìrá ní kùtùkùtù wọn ní kó kára mọ́lẹ̀ kó má bàa ṣòwò àṣetì olókìrá gbọ́rú ẹbọrú ó gbọ́dọ̀ tẹ̀ pẹ́pẹ́ ó tù ó sàṣìgẹ́bọ gẹ́rẹ́ níṣe àwa ní ṣòwò àṣetì ń tiwa. ìbá o. báwọn nǹkan yẹn ṣe rí nìyẹn ogun ṣe wà o. ọmọ ọ̀fàm. ìwọ́n náà jẹ́ gidi ni o. kí ló ṣẹlẹ̀? ọ̀tá rẹ̀ gidi ni o. mo like baby na. nítorí bá ti like ó like ẹ̀ náà nìyẹn. hello sister. sister sorry. ẹ súnmọ́ bí ọ̀rẹ́ wa like yín. èmi. ọ̀rẹ́ wa like yẹn súnmọ́ bí ẹ súnmọ́. oye. ọlọ́rẹ̀ wọn ló like mi. irú ẹ ló ń sọ. ó gbá etí mi. àbí ìgbálẹ̀ pẹ́. ṣe ṣubú náà ó ṣe ṣubú náà. kí ló dé ẹ gbà mí. gbóná tí ń lọ ta. ẹ̀wọ̀n mi náà tó kéde sálẹ̀ báyìí. mo rí àwọn sàwáwù àwọn ẹgbẹ́ ẹ̀ kò dẹ̀ ní dá fẹ́yìn mẹ́rẹ̀ ni mo ń wò yín. ẹ̀yin wèrè aṣèré dédé yìí ẹ dúró kẹgbẹ́ yẹn kan sí i máa bí yẹn lè ẹ̀yin abirùn olóṣì gbogbo yìí àmọ́ secondary school you can you imagine tó máa ti lọ́wọ́ ra ṣòkòtò wọn kí wọ́n yẹra wọn mọ́ yàdàrà da olóṣì gbogbo ẹ má wọ ìtorí tí ọmọ gbé petrol kerosene sínú bag ọmọ dáhùn sí ọgbọ́n yín káàkiri ni ẹ̀yin aṣèré olórí burúkú yìí olórun alákìsọ bó ṣe rí irú yẹn náà sọ pé òun láìké mi òní dáa fún ẹ bá gbé sí dúró máa tún gbá lẹ́ẹ̀kan sí. ibi tọ́rọ̀ dé wá dé dúró yìí ó tẹ̀ ti da. ìwọ ló ń ṣe. èmi kọ́ mò ń ṣe o ṣẹlẹ́lẹ̀ tó ń ṣe èmi ò mọ̀ ń pa ẹ̀ èmi kọ́ mo fi ṣe àmọ́ èmi sì máa ṣe tèmi. tó tọ́ ni iṣẹ́ rí ara ẹ̀ jẹ́ òògùn dáadáa mo ti rí èmi sì máa ṣe tèmi ìtẹ̀sí nọ́ọ̀sì yìí ẹ sì máa nọ́ọ̀sì mi o ẹ máa nọ́ọ̀sì mi tẹ́lẹ̀ báyìí lè lọ máa ṣe tèmi eléègbà mi létí ẹ wo. lóyún létí. bọ́dá Sàámú ẹ sì máa nọ́ọ̀sì dáadáa ẹ máa wo tó báyìí lè jí ẹ máa gbé lọ́wọ́ ẹ sì máa rọ́wọ́ mi o ẹ jẹ́ kí lè lọ ẹ rọ́wọ́ tèmi náà. lóyún létí. torí ọlọ́run má máa jẹ́ jẹ̀bi ọlọ́run má máa jẹ́ jẹ̀bi àbò àbálọ̀rọ̀ tẹ káì wá pẹlẹbẹ létè ọ̀dà létè ọ̀yà wá pílẹ̀ fẹ́mi náà mo fẹ́ jó. àní kò yé mi látijọ́ tí mo ti gbọ́njú bá ò tiẹ̀ rí rí ṣùgbọ́n à ń gbọ́rọ̀ yín ẹ̀ nínú bíbélì wípé oyún ẹ̀mí mímọ́ ni Mary ní the second person tí máa tún rí pé lóyún ẹ̀mí mímọ́ Pẹlẹbẹ ni. ó lágbára o ẹ̀yin lẹ kú tọ́jú Bọ̀dá Sàámú Ọlọ́run á dáwọ́ lé o. àmì o mo ti dààmú káàkiri pé kí ló lè ṣẹlẹ̀ torí bí ogun ayé ni mo rí sí torí ogun fúnra rẹ̀ ń sunkún ni tó bá jóyún ẹ̀mí mímọ́ ni ṣe bá rẹ̀ àbalẹ̀ fún mo ti dààmú gan ni o. olójú ẹ̀yìn ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn ẹ bá ń gbé bẹ́ẹ̀ ó ti dàbò. No problem.
Brasa bu ẹ̀sìn bẹ́ẹ̀ ti ní rí. Ẹ̀yin yìí jẹ gbèsè ń fi ẹ̀yàtọ̀ fáwọn kan tó wà ra nǹkan tán ní sanwó. Ọlọ́run ní jẹ́ kémi rí bí. Ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín. Brasa mú ẹmú bínú. Bó lẹ ti sọ̀rọ̀ Pelebe sí? Ọ̀rẹ́ òye mi o. Kọ́lọ́ ń ṣàánú mi ni o. Òun náà lèmi àtòun ṣẹ̀ṣẹ̀ ń sàn sínsìn kọ́lọ́ ń gbà mí lórí ọ̀rọ̀ yìí o. Mo ti dààmú á dààmú débi pé àgbè débi kan tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ pamọ́ mi lọ́wọ́ ni. Bí àkóbá ló máa jẹ́ ọ̀rọ̀ community ò ti dàbí nǹkan mi ìsinmi. Ọlọ́run kò ní pa yín fún wa. Bírú yín sì bẹ́ẹ̀ ṣe wà bí ìsìn kẹ́ẹ̀dédé ṣubú lójijì èmi náà máa pè. Ọlọ́run ní jẹ́ ń ṣubú ẹ dákun. Àmín. Bọ́dà Saamu Ọlọ́run ní pa yín fún wa. Ẹ sábà wá ṣètọ́jú Pelebe ẹ dákun. Ẹ má jẹ́ Pelebe ó kú o. Kúkẹ́. Ẹ dákun ẹ mọ̀ pójú yín náà ni gbogbo wa ń wò o. Kúkẹ́ a máa wá nǹkan ṣe sóyún tó wà nú ẹ kò sí a máa wá ṣe sí i. Ikú ò ní pọmọ ti yín náà o àrùn ò ní ṣe gbogbo yín o. Obìnrin ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ báyìí sọ fún mi ṣé ó ti disvirgin ni Dọ̀tun ṣé ó ti disvirgin ni I want to ask you straight question and I want you to answer me straight. Are you still a virgin or not? Let me say yes. Let me say yes. Can you hear that? Let me say yes. Doubting answer. You! Are you still a virgin? Virgin lọmọ mi o. You are disvirgined. Virgin lọmọ mi. If they disvirgined you, that is the end of your virginity. Maintain your virgin and hold it virginly. Okay. Kí ló ń wí? Ṣé o ti rọ́mọ tọkọ? Jẹ́ kí n dé hospital, máa mú ẹ dé hospital. Kán tọwọ́ bọ òdì ẹ, kán á jẹ́ kí n mọ̀ wípé o ti disvirgin. Wà á ríran wò. Bákí ní lọ́wọ́ mi jẹ́ onílù àti gbáfìlà lọ́wọ́ mi kò ní ìṣòro. Ó ń bà ká, àwọn àbí àárẹ̀ kúrò tó ń wò sí ẹ̀. Ẹ sáà kú ìtọ́jú dáàbọ̀ lọ́wọ́ dá wọlé o. Jẹ́ kí ìgbàlá ìjọpọ̀ ti disvirgin. Láìkì gbogbo ohun tọ́mọ yìí kó bá mi láìkẹ̀. Wọ́n lè sọ mí di bàbá òjijì. Rosan. Ọmọ tá a kó lọ́dọ̀ wọn kọ́ ni. Baby student. Ṣáà ṣowó san ni owó tí mo san lé. Rárá. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ rí yín ni. Mo fẹ́ rí mi. Mo sẹ́yìn. Rosan. Smell. Mo ń bọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ rí yín fún wà important kan. Mi kàn lè sọ ní ṣọ́ọ̀pù wa bẹ́ẹ̀ yẹn. Ṣé mo lè wá rí yín lé? Sọ tó bàbá sọ bí jàre kó sọ tó fẹ́ sọ bí kò jẹ́ kí n bá lọ́jọ́ má bọ̀ ìsáyìn mi. Kì í ṣòro tí mo lè sọ bí bàbá sọ àwọn. Kò sọ tó lè sọ bí. Ilé ló ti fẹ́ rárí mi. Bẹ́ẹ̀ni. Ilé. Ó ní ìdí tí mo yẹ fẹ́ wá rí yín lé. Ọ̀la ló lè wá rí mi lé o. Tó o bá dẹ̀ ti rí mi ní ọ̀la, mo ń lọ Àbújá lọ́tùnla. What? Rosan. Ìgbà ọ̀la lọ sí Àbújá. Ṣé fẹ́ máa interrupt mi ni? No, o fẹ́ máa gbọ́ mi lẹ́nu. Ṣé gbogbo àtìlẹ́yìn mi ló mọ̀? Ṣé gbogbo program life mi ṣé òun ló mọ̀ àbí? Ibo mo à ń jẹrin. Ṣé mi ò sì Ṣàngó ń jẹrin? Ṣàngó, bẹ́ẹ̀ni. Ṣé o mọ̀ kí mo lọ sí Ṣàngó? Òótọ́ ni mímọ̀. Ṣé o mọ̀? Yà. Ṣé mi ò lọ lára tẹ̀ ní jẹta? True. Ṣé o mọ̀ kí mo lọ lára tẹ̀? True. Mo lọ Àbújá lọ́la. For real, true. Abuja, yeah, for real. Abuja, Rosan. I'm sorry. True. Mo fẹ́ lọ rí honourable commissioner for economics. Ṣé n tún mọ̀ sọ right? Correct ni. Kí lẹ fẹ́ sọ? Ìmọ̀ nǹkan tẹ fẹ́ sọ. Anything ni mo fẹ́ sọ. Mo lọ rí honourable. Tàbí commissioner. Commissioner of finance. Commissioner of finance. Mo fẹ́ lọ rí commissioner of finance l'Abuja. Tí bá ti jẹ́ ọ̀túnla yẹn mi wá rí yín. O fẹ́ rí mi o tún lè ráyè lọ́la tí n bá dé láti Àbújá ní kí ṣe máa no problem. Brọ́sà ọmọ ìjọ fi mí sọ́kàn o. Ìwọ ni kò fi ẹ̀ sọ́kàn torí mi mọ́ tó stop ẹ láti rí mi sìn. Èmi ò nífẹ̀ẹ́ sílé yìí o máa ń pọ̀yàn lé ní o atọ́kùnrin àtobìnrin àsán tó fẹ́ sọ. Brọ́sà mú time ti ń lọ ẹ bá mi pè síta Pelebe àbí ṣé kí n máa lọ ni. Àwọn gbéraga o èwo la kọ yìí pẹ̀lú respect ló fi sọ pé o fẹ́ rí mi. Ọ̀nà àti respect tó fi bá mi sọ̀rọ̀ yẹn ni mo fi láǹfààní fún ẹ pé kò fi wá bí èèyàn dẹ̀ fojú dìyàn ìwádìí tó bá máa lọ kó bá mo ti ní kó lọ pè wá èwo dẹ̀ ni ta ló wà mí ta ni. Bọ́dà Saamu. Olóru ẹ̀kún bọ̀ yẹn. Obi wà ṣé wà jókòó wò.
wo bí kò sí any condition tó wí kéèyàn lè wà èyí tó dájú ni kéèyàn ní tìjú ó ní tìjú bó ṣe lè wù kàrá náà ní ẹ tó kò yẹ sọ ó ní bẹnu jẹ́ bí ìwé ìbàlẹ̀ ọmọ ọjọ́ òní ti rọ́mọ yìí pákéjì ara ìwọ́n tó fẹ́ rí ẹ fún àwẹnu ní tìjú dákẹ́ tó bá sọ̀rọ̀ tán ṣe wẹ́ẹ̀lù olóró oye kí ló fẹ́ rí fún bí o fẹ́ wá solution nítorí ẹni wú ẹ̀ tí solution bá máa dé o lè mi gan ready láti wà báyìí tó ló ti ń bọ́ sí ti jù fèmí náà. ó dà Pẹlẹbẹ ṣe o ẹ ṣe gan-an ni. kí ni mo ṣe. ẹ ṣáà ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín. kí ló ń kí fún pé ṣeun ló ń bí ẹ léèrè kí ló ń kí fún why you greeting her. mo ń kí wọn ni nítorí pé èmi mo di oyún ìsìn wọn nínú. kí ni mo ṣe fún ẹ kí ni mo rà gbẹ tí yóò dúró sanwó. ó bẹ̀rù ayé báwo láyé ṣe máa bẹ̀rù ẹ respect ayé is a reciprocal wèrè èèyàn confront ẹ ọlọ́run ló di oyún sí ẹnu ó dẹ̀ yín pariwo ṣó fẹ́ bùjẹ ní àbò fẹ́ bú kí ló fà tó fi dùn mọ́ ọ́nù why ẹni tó dùn mọ́ ẹnu ó bẹ̀rù wọn ó máa sọyún yẹn di bẹ́fà eléyìí tó wà bí èèyàn kan ló máa jẹ́ ẹ wò ó tó bá dẹ̀ di bẹ́fà wọ́n máa gbó kiri bí ajá ni jọ torí ọlọ why tó fi dùn mọ́ ọ́nù báwo ló ṣe rí báyìí kí ló ṣe. Pẹlẹbẹ náà ló dẹ̀ fà á. kún tiẹ̀ gbé kọ́ báyìí. mo ti sọ fún yín ó máa fi tiẹ̀ dá wa dúró ni. ẹ ló ya àbèjì kò dá báyìí náà ẹ̀yin náà lè pè pàdé pàjáwìrì ẹ̀yin láàrí ẹlẹ́ǹbọ̀ ẹ̀ ń bọ̀ látẹ̀ẹ̀kan kò dá báyìí náà èmi ò ráyè gbogbo eléyìí o ẹ tí ń bọ̀ látẹ̀ẹ̀kan lẹ́ ń sọ ẹ wọ ẹ dáhùn jàre. Pẹlẹbẹ ẹ mọ̀ wọ́n ṣe sùúrù mọ́ ni sùúrù lálẹ́ mọ̀ ṣe fún àwọn èèyàn wa yìí o. ẹ wo ẹ ṣeun jàre. ìyá àbèjì ẹkùjọ mẹ́ta tẹ́ bá ibi ìbejì oṣù mẹ́ta nílò lábẹ́ bẹ́ẹ̀dì. Àtinúkẹ́ darling how far ṣé wàá pa àdùpẹ́ ṣáájú ń wá. àwùwá o ojú yín rè. wo Àtinúkẹ́ darling ṣé o wà jẹ́ ká tún ṣe bá ṣe máa ń ṣe gbà. kí ló dé bó ní ti ń ṣe yín èwo lówó tẹ̀ ń fúnra yín ṣé yìí ṣe owó ọjà mi lẹ́jọ́ ń fúnra yín tẹ̀ jẹ́ mọ̀. rárá o kò rí bẹ́ẹ̀ o ṣé Àtinúkẹ́ yìí ọmọ dáadáa ni ọmọ tẹ́ kọ́ tó gbẹ̀kọ́ ni o. ó dà èwo lẹ wá fẹ́ bá wa rà báyìí. tí n bá ti fẹ́ ra nǹkan máa pe Àtinúkẹ́ lórí fóònù. ó dà kò sí ìyọnu ẹ ṣeun. Pẹlẹbẹ ojú yín lélẹ́yìí. ojú mi ni o ẹ kọjọ́ mẹ́ta. Pẹlẹbẹ ìgbà wo lẹ fẹ́ máa rí i ẹ ṣe kíá àwọn tẹ̀sí rò bẹ́ẹ̀ máa ṣáájú wa máa rí i ẹ má yẹ kọ́ ọmọ mi wọ́n máa pè yín láǹtì náà. ẹ wo ẹ má wọrí màá ṣe ní kíákíá. anyway mi ti ń lọ wọ́n mi Àtinúkẹ́ tí n bá dé fẹ́ wá ra nǹkan máa pe Tinúkẹ́ lórí fóònù. mọ ìsìn sọdà gbọ o kẹ́kẹ́ àwọn babies mi o. bí mo dẹ̀ ṣe ń wo arábìnrin yìí oyún ẹ̀yìn ó dẹ̀ jò dànù èmi ló ń bá sọ̀rọ̀ òṣì. bí ìbáwo. Brasam ṣeré mi tẹ́ ẹ jókòó tẹ́ ẹ ń wò yìí mo ní ẹ̀bùn mo ní supernatural power kan tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jókòó ẹ̀ mo mọ èrò ọkàn yín nǹkan tẹ́ ẹ̀ rò lọ́kàn mo lè gbọ́ kì í ṣe pé mo mọ̀ mọ́ ọ́n ṣùgbọ́n ẹ̀bùn tí a fi fún mi ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn nìyẹn tí mo fi gbọ́ èrò ọkàn Pẹlẹbẹ báwo lèèyàn ṣe máa rí obìnrin ẹgbẹ́ tó lóyún tó mọ wá rò ó nú ọkàn ẹ̀ wípé bóbìnrin yẹn dẹ̀ ṣe ń lọ yẹn o kó yún inú ẹ̀ kó jábọ́. èrò tí Sista Pẹlẹbẹ ní lọ́jọ́ yẹn rí o. ń gbọ́. Okay, we should take that as an answer. ọwọ́ tó fìrà rí o káwọ́ mọ́rí ìtumọ̀ ẹ̀ ní wípé lóòótọ́ o rò wípé kí oyún òun dèbò rà kó jábọ́ Pẹlẹbẹ. Sister Deborah ìkéde rí èèyàn mi gidi ni èèyàn gidi ni wọ́n sí mi. So I will be so wicked tí n bá wò wọ́n kí life wọn kó kàn wá miserable bẹ́ẹ̀ yẹn nítorí ẹ̀ ni mo yẹ ṣe nǹkan tí mo ṣe tí mo gbé ọmọ nù Sister Deborah tí mo tọ́jú ẹ̀ pamọ́ sínú Pẹlẹbẹ. ayérayé o. ìwọ lògó yẹ nítumọ̀ wípé bó ṣe ronú yẹn
èrò yẹn lè boyún nù Deborah jẹ. Ó máa bàjẹ́ ni. Ó wá wò ó fún sọ pé ìwọ tó ń ronú yẹn gangan ó wá mú oyún yẹn wá gbé sínú tọ̀dọ̀ ẹ̀ but ó ti ń dàrú mọ́ mi lójú ó ti ń dàrú mọ́ mi lójú oyún sì wà nínú Deborah oyún wà nínú Deborah. Oyún wà nínú Deborah bò ó wà ń bẹ̀bí aláìsí ni. Torí ẹ̀ mo ṣe tọ́jú ẹ̀ sí bíbá yìí ìdí nìyẹn tí mo fi ń kí wọn lẹ́ẹ̀kan gbà tí mo wọlé pé wọ́n ṣe òótọ́ tí ẹ̀ bá mi sùn pa ọmọ yẹn. Ṣé rúrú àwọn èèyàn bíi Sista Pelebe ọ̀pọ̀ dáadáa mọ́tò a máa dédé lọ báyìí wọ́n á dẹ̀ máa rò nínú wọn pé kí mọ́tò tó dẹ̀ lọ yín dẹ̀ l'accident. wọ́n máa ṣe. mọ́tò yìí dẹ̀ máa l'accident. wọ́n máa ń rò mọ́tò àdéhùn kìtì. Ṣé rí ilé máa dá dúró fúnra rẹ̀ báyìí ilé gẹ̀rẹ̀mí ó máa dá dúró fúnra rẹ̀ báyìí wọ́n á kọ́ ilé tó fine wọ́n á máa rò lọ́kàn wọn pé kí lè ti ẹ̀ wò ó collapse. Ṣé rí tí lèyìn ò bá collapse in fact á máa mì. Ó lè máa mì lóòótọ́. Ibi tí èrò inú wọn ò dá sí. Tó burú dé. Obi student. Àwọn elérò bíi ìtọ́fín kó bára wọn náà pọ̀ ń bẹ́ o. Bọ́n ṣe wà yìí wọ́n lè máa rò lọ́kàn pé mo dẹ̀ ń lọ síbi kan ẹni tí mo dẹ̀ fẹ́ lọ báyìí mo lè máa bá ń lé o. Wọ́n lè máa bẹ̀ nìyẹn lé. Ó lè jẹ́ wípé kò ju ìṣẹ́jú kan lọ ẹni yẹn gan ò ní mọ ibi tó ń lọ á kàn dédé kúrò lé ni. Ẹlòmíì inú wọn tó kó bára ẹ̀ débi pé tó bá fẹ́ lọ fún interview tó fẹ́ lọ interview àbò ṣe nǹkan gidi á dẹ̀ máa rò pé wọn ò ní fún mi o wọn ò dẹ̀ ní fún kò dẹ̀ mọ̀ pé èrò ọkàn ara ẹ̀ lòun fi ń kó bára ẹ̀. baby strength ṣé kí la fẹ́ ṣe báyìí jọ̀dúró ọlọ́run olóyún Deborah ṣì wà ń bẹ̀ ó wà bí aláìsí àmọ́ rí lóyún gangan òun rè ìjọba mi tó yún Deborah padà kọ́mọ ẹ̀ lè free. Tí n bá tiẹ̀ máa ṣe anything nítorí yín nìkan ìbára sáà. Ó ṣe. Ẹ má ṣe bẹ́ẹ̀ gbàgbà ní nítorí ẹ̀yin ni o torí yan láyìn máa wò mọ́ lára tí máa fi yọ. Ó ṣe ó yá jẹ́ lọ bá yọ sí. Rárá o bó ṣe débẹ̀ náà ló ṣe máa padà síbẹ̀ bó ṣe débẹ̀ ló ṣe máa kúrò níbẹ̀. Àárín òru ló débẹ̀. Á kúrò níbẹ̀ kò ní kúrò níbẹ̀ báyìí ṣùgbọ́n ìdá Sàámú ìjọ èmi fẹ́ bẹ̀yìn fún kankan torí Ọlọ́run ẹ má sọ fún anybody wípé ẹ̀bùn tọ́lọ́run fún mi nìyẹn o mi ò mọ̀ torí ìbàdàn ṣe jọ jẹ́ síra wa ni mo ṣe ní pé kí n sọ fún yín àṣírí mi nìyẹn lọ́wọ́ yín o ẹ jọ̀wọ́ ẹ má sọ fún anybody ẹ má sọ fún anybody ipò ní supernatural power mi ní sọ fún yàn ọmọ sáré tá a máa wálẹ̀ ó máa wà ókè mi ní sọ fún yàn jọ torí Ọlọ́run má jẹ́ kó ju owó ẹni má jẹ́ kó ju báyìí lọ mi ní sọ fún èèyàn pé ìwọ ló doyún wọn nù mi ní sọ bí ṣeré ẹ má sọ mi ní sọ jọ èmi fẹ́ máa lọ mo fi kò sí èèyàn kan ṣọ́ọ̀bù. Gbàǹkó fi ń lọ ojú gbàǹkó mí ní jẹ́ kó mọ̀ mí ní jẹ́ kéèyàn mọ̀ pé wọ́n ló doyún máa nù. Odidi ojú olóyún ọdẹ gbé ó sọ Pelebe di báńkì kan dẹ́pọ́sìtì ojú sí mí ní sọ́fúnyàn èèyàn ṣe fojú di ọmọ yóò wọ 4.6 kò wọ 4.6 kò lè wait lórí wait kò lè wọ 30 olóńkọ̀ntró oyún Deborah sínú Pelebe Ọlọ́run níbo lójú ẹ wọ Ọlọ́run ó ti tó bá ní your mind no go touch ground your mind no go touch ground tó bá ń sọ bẹ́ẹ̀ ò ti rí ọkàn ẹ̀ ò ní balẹ̀ nígbà tẹ́ lérò burúkú lọ́kàn ẹ̀yin lérò burúkú ẹ̀ kì í rèrò eré àwọn míì wọ́n á máa dájọ́ sọ́nà ó fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe nǹkan báyìí ó fẹ́ ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni ó á ti máa polongo ẹ̀ táwọn èèyàn àti máa rí ẹ̀yin ẹ̀ẹ́dẹ̀ wà ní kọ̀rọ̀ yàrá yín ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé kí nǹkan burúkú kan dẹ̀ ṣẹlẹ̀ kan má ṣe nǹkan yẹn mọ́ ẹ̀yin lérò búburú púpọ̀ nínú yín ọ̀rẹ́ lẹ máa jẹ́ sẹ́ni tó ń polongo pé òun fẹ́ ṣe nǹkan yẹn o èrò ọkàn yín lọ́hùn ọ̀tọ̀ lèrò ọkàn yín àfojúfẹ́ ni má fọkànfẹ́ ni yín ẹ̀ máa ronú pé kí nǹkan yẹn má possible ẹ̀yin dẹ̀ lọ́rẹ́ ẹ̀ torí ẹ̀fẹ̀ kẹ́ni yẹn gba glory ẹ̀fẹ̀ kó gboríyìn ẹ̀dẹ̀ máa fèrò burúkú ọkàn yín ẹ̀ máa fi tako oore tó fẹ́ ṣe Ọlọ́run á gbà yín o ìwọ náà ti rí o ó ti rí o ó nìyẹn o wo lọ mú kẹ́gì omi kan o kó o lè dìde tọ̀ o pẹ̀lú tí mo rí pẹ̀lú philosophy and prognosticagogy orí mi photography life mò ń rí nídìí wípé tó o bá dìde tọ̀ system ọjọ́ yẹn ló fẹ́ rí fast tó o bá dìde tọ̀ oyún yẹn ò ní wálẹ̀ o.
tọmọ yín bá sọ pé òun ti make up mind ẹ̀ láti tẹ̀lé mi lọ ẹ jẹ́ kó máa tẹ̀lé mi lọ now opportunities pọ̀ bí tèmi wà yẹn a graduate for that matter abẹ́ rò pé torí pé ó bá yín dó sí shop ẹ̀ lè rẹ́ni tó jọ tiẹ̀ tó máa dó sí shop pẹ̀lú ẹ̀ ẹni sọ̀rọ̀ èèyàn méjì mẹ́ta máa apply tọ́lẹ̀ máa tún ṣe dáadáa jùlọ. ẹ wọ nkùn mi ẹnì kan wá sí ṣọ́ọ̀bù mi in fact ẹni yẹn ó ti fún mi níṣẹ́ office job for that matter wọ́n mi ò jẹ́ kí n lọ ṣọ́ọ̀bù yìí náà ni. ẹ imagine. wo àbúrò mi sọ ọgbọ mi wojú mi dáadáa kọ ọgbọ mi wo tèmi yé mi o tèmi yé mi when the time comes I will allow her to go but right now filẹ̀ bẹ́ẹ̀. lójú ẹ̀yìn. Bọ̀dá Saamu. Bọ̀dá Saamu. kẹjọ mẹ́ta kúlẹ̀ bóyá. Pelebe bò ní. súnmọ́ ju ọjọ́ bóyá máa sọ pé ó ṣe máa sọ pé ó ṣe. o ṣe bíbí sílẹ̀ o ṣe gan ni mo dúpẹ́ o ṣe gan ni o tó tú mi lẹ̀ o ṣe mo dúpẹ́ o ṣe o. Kí ló ṣe Pelebe tí ń kúnlẹ̀? Pelebe ló kúnlẹ̀ rogodo tó dúró gan yìí máa dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ ni màmá lawaki ṣẹ́ni tó dúró lẹ́gbẹ̀ẹ́ yín ẹ rò pé yín lẹ́bí ọlọ́run tara yín mú jáde ní ìyá yín ni bàbá ẹ wò ó ṣe ni. Bọ̀dá Saamu ẹ̀ dìde. what's going on. ẹ mọ́tò ẹ mọ́re tó ṣe ni ẹ mọ́re tó ṣe ni wá ìkúnlẹ̀ náà dìde bẹ́ẹ̀. náà dìde kan dìde mo kọ́kọ́ bá lọ pẹ́ ni orí pé interlock ni. ṣé ẹ rí wíwá tá a wá dúpẹ́ orin ni bọ̀ oore tá a dúpẹ́ àfẹ́kọ́lámì kádẹ̀dé ládé ó ní mo fẹ́ sọ àwọn nǹkan tí mo sọ yìí bó ṣe wà yìí iná lẹ́rí yẹn palaba ó lè ṣe ni léṣe owó wàá ṣèyàn léṣe ó máa ń fi gift tọ́lọ́run fún un jẹ́ kí n zọ má ṣẹ́jú sí mi gift tọ́lọ́run fún un ó fi ràn yàn lọ́wọ́ ni ọmọ yín gbé ogún jáde inú èèyàn kan ó dẹ̀ deposit ẹ̀ sínú Pelebe. ó nítorí Pelebe ní èrò burúkú mo wá bẹ̀ ó dẹ̀ gbẹ̀bẹ̀ ìgbà tí mo á wò mo á fún ní 30 days after 30 days Pelebe ò mọ̀ ó wá bẹ̀rẹ̀ menstruation mo á béèrè lọ́wọ́ ẹ̀ pé mo ní menstruation nǹkan ó lóun ṣe menstruation òun mo ní alpha ṣó ń flow ó ló flow ṣó ń flow ó ló flow ṣó ń flow ó ló flow ohun tó dẹ̀ fi lè bù tí menstruation fi ń flow kò ní problem kankan mọ́ nìyẹn. kan sí ìkọ́wá yìí ṣe menstruation ò lè flow mọ́ ọmọ yín ló gbé oyún nú ẹnìkan ó dẹ̀ gbé sínú ẹ̀ ẹ lè máa wọ́ndà pé yan wo Deborah inú Deborah yẹn ò pariwo Deborah inú Deborah ló ti yọ oyún àti di àtọmú àti ikùn yẹn Deborah ojúmọ́ re ẹ wo bí kun ẹ̀ ṣe tó ọmọ yín dẹ̀ yọ oyún yẹn ó dẹ̀ ṣe fitting oyún yẹn nínú spiritual realm ó dẹ̀ ṣe sínú Pelebe Pelebe tí kan òjúdore lọ ẹ wo kùn bí kun ọmọ ọdún mẹ́rin ẹ wo tojúmọ́ re wọ́n dẹ̀ ṣe fitting ẹ̀ oyún yẹn dẹ̀ wọ̀bẹ̀. ọmọ yẹn burú ó nítorí wípé Pelebe ń rò lọ́kàn pé òun fẹ́ wípé kó yún Deborah kó jò mú òun wá fẹ́ tọ́jú oyún yẹn síbi kan wọ́n wà wo ibi tó lè tọ́jú ẹ̀sìn ó kàn tọ́jú ẹ̀sìn náà Pelebe ni. ṣé orí Ọlọ́run kan ni. Bọ̀dá Saamu ṣé mo sọ fún yín pé kẹ́ má sọ fẹ́ ní kankan. wá bébí sùn ẹ̀ má rọjú mọ́ mi ẹ̀jẹ̀ tèmi kọ̀rọ̀ bí ewúro èmi ò ní kùn mọ́ tí mo lè fi gbóyún mo ti ní kùn tẹ́lẹ̀ agbẹ̀dù mi ti fẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò nídìí kò ṣe máa rí oyún bọ̀ mo wá dúpẹ́ kéèyàn máa rojọ́ kiri ó yàtọ̀ sí kéèyàn máa dúpẹ́ mo wá dúpẹ́ oore ni. ẹ ṣáà ti kí mi tẹ́lẹ̀. àwa dúpẹ́ wo ìyà ló jẹ́ wọn ọmọ ẹni àdúpẹ́ lọ́wọ́ ẹ yéé jẹ́ ká ju kan gbá wọn sí yéé jẹ́ ká fún wọn kan sí yéé. ẹni sọ̀rọ̀ ṣé nǹkan tí wọ́n sọ yẹn òótọ́ ni. bẹ́ẹ̀ni sir it's a special gift. mo dẹ̀ gbọ́ lọ́kàn yín sìn tẹ́ ẹ rò wípé àṣepé ọmọ burúkú lọmọ yìí. àǹtí mi mo rò bẹ́ẹ̀ ló tọ́. ó dáa o tó bá rí bẹ́ẹ̀ tó mo yọ̀ǹda o àmọ́ kí n tó wá yọ̀ǹda màá ní láti gbàdúrà kan Ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀bùn àbí gift àbí kí ló lòun ní tó fi ń gbọ́ nǹkan tí èèyàn ń rò lọ́kàn tó ń gbọ́ Ọlọ́run ní jẹ́ kókó bá o Ọlọ́run ní jẹ́ kókó bá ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ ìyá ẹ̀ tàbí kó bá àwa mọ̀lẹ́bí tó kù náà. ski gbẹ̀ngbẹ̀ òkè.
tán mo fẹ́ gbowó mi Saamu Alajo oṣù máa parí mo fẹ́ gbowó mi Saamu Alajo Saamu Alajo máa gbó owó mi wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn máa gbó owó mi bó pẹ́ má yára wájú tibí fún wọn lówó wọn máa gbó owó mi bó pẹ́ jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.